A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Lónìí ni adájọ́ Joyce Abdulmalik láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá dẹ́kun Ilé-ìfowópamọ́ àgbà àti máa túbọ̀ yọ̀ǹda owó olóṣooṣù monthly allocation láti àpò ìjọba àpapọ̀ sí àpò ìjọba ìpínlẹ̀ Rivers. Ilé-ẹjọ́ ní owó tí gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ń gbà tó ń pín lóṣooṣù láti ìbẹ̀rẹ̀ ọdún yìí jẹ́ ìtàkìtì sí òfin, èyí kò gbọdọ̀ tẹ̀síwájú. Ilé-ẹjọ́ ní àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2024 síwájú ilé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rin jẹ́ ìtàbùkù sí òfin orílẹ̀-èdè, pàápàá jùlọ ìgbésẹ̀ Fubara láti ṣe àgbékalẹ̀ ìṣúná tí kò tẹ̀lé ìlànà òfin jẹ́ ìtàbùkù sí òfin ọdún 1999. Ìdí nìyí tí adájọ́ fi ṣe ìdáwọ́kọ̀ fún CBN, olùṣirò àgbà fún orílẹ̀-èdè, ilé-ìfowópamọ́ Zenith àti Access kí wọ́n má jẹ́ kí Fubara ní àǹfààní sí owó mọ́ láti àpò ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti sẹ́ lórí àhesọ wípé ó gbé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC re ilé-ẹjọ́ látàrí bí wọ́n ṣe ń gbèrò àti bá a ṣe ẹjọ́ lẹ́yìn tí ó bá parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Èkó àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ Agbamọ̀fin Lawal Pedro ni wọ́n ti ní wọ́n ti pe àkíyèsí wọn sí àhesọ tó gbòde wípé Sanwó-Olú ti pe EFCC lẹ́jọ́ lórí èròǹgbà EFCC àti fi ọwọ́ ṣìkún òfin mú un lẹ́yìn ìṣèjọba. Wọ́n ní ó ṣe pàtàkì láti ṣe àlàyé rẹ̀ yékéyéké wípé Sanwó-Olú kò fi ìgbà kankan gbé EFCC re ilé-ẹjọ́ tàbí fi ẹjọ́ rẹ̀ sùn agbẹjọ́rò kankan láti pe ẹ̀sùn takò ó. Wọ́n ní èyí kò tọ́ sí gómìnà tí ó ní àǹfààní sí òfin amúnitì tí sáà rẹ̀ ṣì kù bí ọdún 3 láti gbé àjọ EFCC re ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí. Ìwádìí wọn ṣe àfihàn wípé EFCC kò gbé ìwádìí kankan dìde lórí gómìnà, bẹ́ẹ̀ ni wọn kò fi ìgbà kankan fi ìwé ìpè ránṣẹ́ sí gómìnà tàbí òṣìṣẹ́ ìjọba kankan. Fún àwọn tí wọ́n ṣì ń ṣiyèméjì, ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú jẹ́ àwòkọ́ṣe bí wọ́n bá ń sọ nípa iṣẹ́ ìlú àti àmójútó owó ìjọba. Fún ìdí èyí, iṣẹ́ takuntakun tí gómìnà ń ṣe kò lè jẹ́ kí ó ráàyè àti máa bẹ̀rù ohun tí ó máa ṣẹlẹ̀ sí i bí ó bá fi orí àlééfà sílẹ̀ nínú oṣù karùn-ún ọdún 2027. Wọ́n wá rọ àwọn oníwèé ìròyìn kí wọ́n ṣọ́ra pẹ̀lú ìròyìn tí wọ́n ń gbé kí wọ́n má bàa ṣì ará ìlú lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ti bẹ̀rẹ̀ àyẹ̀wò fínífíní screening pẹ̀lú àwọn mínísítà aṣẹ̀ṣẹ̀yàn 7 tí ààrẹ Bọ́lá Tinubu yàn ní ọjọ́rú tí ó kọjá. Lánàá ni ó yẹ kí àyẹ̀wò yìí wáyé kí wọ́n tó sún sí òní. Lẹ́yìn àbá láti ọ̀dọ̀ adarí ilé Ọpẹ́yẹmí Bámidélé ni wọ́n fún olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ Bashir Lado láàyè àti ké sí àwọn mínísítà tuntun tí ààrẹ Tinubu yàn wọlé. Ọ̀sẹ̀ tí ó kọjá ni ààrẹ Tinubu ṣe àtúpalẹ̀ iṣẹ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ bí ó ti yọ àwọn 5 kan nípò kí ó tó fi àwọn 7 mìíràn rọ́pò wọn. Lẹ́yìn àyẹ̀wò fínífíní ni ilé ìgbìmọ̀ bu ọwọ́ lu àwọn 7 tí ààrẹ yàn. Nentawe Yiwatada ni ilé ìgbìmọ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àyẹ̀wò. Yiwada ni wọ́n fi rọ́pò mínísítà náà fún ìgbáyégbádùn ará ìlú Betta Edu. Àwọn yòókù tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ yàn sípò ni Bianca Odumegwu Ojukwu tí wọ́n yàn sí ipò mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Maigari Dingiyedi mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́, Jùmọ̀kẹ́ Odùwọlé mínísítà fún ilé-iṣẹ́, Ìdí Mahia fún mínísítírì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ lórí ìdàgbàsókè ohun ọ̀sìn àti ìdàgbàsókè ìgbèríko àti Shuaiba Ahmad gẹ́gẹ́ bí mínísítà fún ètò ẹ̀kọ́ ìpínlẹ̀. Gbogbo wọn ni wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ wọn lórí bí wọ́n ṣe fẹ́ mójútó iṣẹ́ wọn. Lẹ́yìn wákàtí 5 ni wọ́n fìdí ipò wọn múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí.
Igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar ti ṣe ìkìlọ̀ fún ẹ̀ka ìdájọ́ wípé kí wọ́n má dáná yá ìpínlẹ̀ Rivers. Ìkìlọ̀ yìí wáyé lẹ́yìn ìdájọ́ òní níbi tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti pàṣẹ fún ilé-ìfowópamọ́ àgbà CBN láti má yọ̀ǹda owó tó ń wá láti àpò ìjọba àpapọ̀ Federal Government Allocation fún ìpínlẹ̀ Rivers. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Àtíkù Paul Ibe yọ̀ǹda ní igbákejì ààrẹ ìjẹta ti sọ wípé ó jọ bí ẹni wípé àwọn kan tí wọ́n súnmọ́ ìjọba àpapọ̀ ni ó ń dáná yá ìpínlẹ̀ Rivers lábẹ́lẹ̀. Ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún Àtíkù láti gbọ́ ìdájọ́ tí adájọ́ Joyce Abdulmalik gbé jáde lẹ́yìn tí gbogbo ayé ti mọ̀ wípé ìpínlẹ̀ Rivers ti pe ẹ̀sùn ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìṣúná ọdún 2024. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kéde wípé ìṣúná ọdún 2024 tí gómìnà Siminalayi Fubara gbé kalẹ̀ kò ṣe ìtẹ́wọ́gbà kí ó ṣe àgbékalẹ̀ ètò ìṣúná tuntun mìíràn. Àtíkù ní ìjọba ìpínlẹ̀ Rivers ti pe ẹ̀sùn sílé-ẹjọ́ kí ilé-ẹjọ́ gíga lè gbọ́ sí ẹ̀sùn yìí, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni àwọn kan lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lọ gba ìdájọ́ mìíràn láti fi tàbùkù ilé-ẹjọ́ tó ga jùlọ. Ó wá ké sí àwọn ọ̀gálọ́gàá adájọ́ àgbà kí wọ́n fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ yìí kí wọ́n sì rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nídìí ìbàjẹ́ ni wọ́n fi jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.